Àwọn onídàájọ́ orí kẹjọ láti ẹsẹ̀ kìíní títí dé ẹsẹ̀ karùndínlógójì. Àwọn ọkùnrin Éfráímù sì wí fún un pé, kí lè èyí tí ìwọ ṣe sí wa báyìí, tí ìwọ kò fi pè wá, nígbà tí ìwọ ń lọ bá àwọn ará Mídíánì jà, wọ́n sì bá a sọ gidigidi. Òun sì wí fún wọn pé, kí ni mo há ṣe nísinsìnyí tí a lè fi wé tiyín? Ẹ̀ṣẹ̀ àjàrà Éfráímù kò há sàn ju ìkórè àjàrà Abiésérì lọ. Ọlọ́run sá ti fi àwọn ọmọ aládé Mídíánì lé yín lọ́wọ́, Órébù àti Sébù, kí ni mo sì lè ṣe bí yín? Nígbà náà ni inú wọn tutù sí i, nígbà tí ó ti wí èyí ni. Gídéónì sì dé odò Jọ́dánì, ó sì ré kọjá, òun àti 300 ọkùnrin tí ó wà lọ́dọ̀ rẹ̀. Ó di àárẹ̀, ṣùgbọ́n wọ́n lépa síbẹ̀. Òun sì wí fún àwọn ọkùnrin Súkótù pé, èmi bẹ̀ yín, ẹ fi ìṣúra àkàrà mélòó kan fún àwọn ènìyàn wọ̀nyí tí ń tọ̀ mí lẹ́yìn, nítorí tí ó di àárẹ̀ fún wọn. Èmi sì ń lépa Ṣébà àti Sámúnà, àwọn ọba Mídíánì. Àwọn ọmọ aládé Súkótù sì wí fún un pé, ọwọ́ rẹ̀ á ti tẹ Ṣébà òun Sámúnì náà, tí àwa ó fi fún àwọn ogun rẹ̀ lé oúnjẹ. Gídéónì sì wí pé, nítorí náà, nígbà tí Olúwa bá fi Ṣébà àti Sámúnà lé mi lọ́wọ́, nígbà náà lè èmi ó fi ẹ̀gún ijù àti òṣùṣù ya ẹran ara yín. Òun sì gòkè láti ibẹ̀ lọ sí Pénúélì, ó sì sọ fún wọn bẹ́ẹ̀ gẹ́gẹ́. Àwọn ọkùnrin Pénúélì sì dá a lóhùn gẹ́gẹ́ bí àwọn ará Súkótù sì ti dá a lóhùn. Òun sì wí fún àwọn ọkùnrin Pénúélì pẹ̀lú pé, nígbà tí mo bá padà dé ní àlàáfíà, èmi ò lo ilé ẹ̀ṣọ́ yìí lulẹ̀. Ǹjẹ́ Ṣébà àti Sámúnà wà ní Kákórì, ogun wọn sì wà pẹ̀lú wọn. Ó tó ìwọ̀n 100 ọkùnrin, iye àwọn tí ó kù nínú gbogbo àwọn ogun ọmọ ìhà ìlà oòrùn, nítorí pé 60 ọkùnrin tí ó yọ idà ti ṣubú. Gídéónì sì gba ọ̀nà àwọn tí ń gbé inú àgọ́ ní ìhà ìlà oòrùn Nóbà àti Jógbébà gòkè lọ, ó sì kọlu ogun náà, nítorí tí ogun náà ti sọra nù. Ṣébà àti Sámúnà sì sá, òun sì lépa wọn, ó sì mú àwọn ọba Mídíánì méjèèjì náà, Ṣébà àti Sámúnà, ó sì dààmú gbogbo ogun náà. Gídéónì ọmọ Jóásì sì padà lẹ́yìn ogun náà ní ibi àti gòkè Hérésì. Ó sì mú ọmọkùnrin kan nínú àwọn ọmọkùnrin Súkótù, ó sì béèrè lọ́wọ́ rẹ̀, òun sì ṣe àpẹẹrẹ àwọn ọmọ aládé Súkótù fún un àti àwọn àgbà tí ó wà níbẹ̀ 77 ọkùnrin. Òun sì tọ̀ àwọn ọkùnrin Súkótù náà wá, ó sì wí fún wọn pé, wo Ṣébà àti Sámúnà, nítorí àwọn ẹni tí ẹ̀yin fi gàn mí pé ọwọ́ rẹ̀ á ti tẹ Ṣébà àti Sámúnà náà, tí àwa ó fi fún àwọn ọkùnrin rẹ̀ tí àárẹ̀ mú lé oúnjẹ. Òun sì mú àwọn àgbààgbà ìlú náà àti ẹ̀gún ijù àti òṣùṣù, ó sì fi kọ́ àwọn ọkùnrin Súkótù lé ọgbọ́n. Òun sì wó ilé ẹ̀ṣọ́ Pénúélì, ó sì pa àwọn ọkùnrin ìlú náà. Nígbà náà lé ó sọ fún Ṣébà àti Sámúnà wípé, irú ọkùnrin wo lè àwọn ẹni tí ẹ̀yin pa ní Tábórù? Wọ́n sì dáhùn, bí ìwọ ti rí, bẹ́ẹ̀ ni wọ́n rí, olúkúlùkù wọn dàbí àwọn ọmọọba. Òun sì wí pé, arákùnrin mi ni wọ́n, ọmọ ìyá mi ni wọ́n ṣe. Bí Olúwa ti wà, ìbá ṣe pé ẹ̀yin dá wọn sí, èmi kì í bá ti pa yín. Òun sì wí fún Jétérì àrẹ̀mọ rẹ̀ pé, dìde kí o sì pa wọ́n. Ṣùgbọ́n ọmọkùnrin náà kò fa idà rẹ̀ yọ, nítorí ẹ̀rù bà á, nítorí pé ọmọdé ní í ṣe. Nígbà náà ni Ṣébà àti Sámúnà wí pé, ìwọ dìde kí o sì kọlù wá, nítorí pé bí ọkùnrin ti rí, bẹ́ẹ̀ lé agbára rẹ̀ rí. Gídéónì sì dìde, ó sì pa Ṣébà àti Sámúnà, ó sì bọ́ ohun ọ̀ṣọ́ wọn nì kúrò ní ọrùn ìbákasíẹ̀ wọn. Nígbà náà ni àwọn ọkùnrin Ísírẹ́lì wí fún Gídéónì pé, ìwọ máa ṣe olórí wa, ìwọ àti àwọn ọmọ rẹ àti ọmọ ọmọ rẹ pẹ̀lú, nítorí pé o gbà wá lọ́wọ́ àwọn ará Mídíánì. Gídéónì sì wí fún wọn pé, èmi kì yóò ṣe olórí yín, bẹ́ẹ̀ ni ọmọ mi kì yóò ṣe olórí yín, Olúwa ni yóò máa ṣe aláṣẹ yín. Gídéónì sì wí fún wọn pé, èmi ò béèrè nǹkan lọ́wọ́ yín pé kí olúkúlùkù yín kí ó lè fi òrùka etí tí ń bẹ nínú ìkógun rẹ̀ fún mi.
nítorí tí wọ́n ní òrùka etí ti wúrà nítorí pé ọmọ Ísírẹ́lì ni wọ́n ṣe. Wọ́n sì dáhùn wípé tinútinú lè àwa ò fi mú wọn wá. Wọ́n sì tẹ́ aṣọ kan, olúkúlùkù wọn sì sọ òrùka etí ìkógun rẹ̀ sí i. Ìwọ̀n òrùka etí wúrà náà tí ó béèrè lọ́wọ́ wọn jẹ́ 700 ṣékélì wúrà, láìka ohun ọ̀ṣọ́ wọn nì àti ohun sísọ̀rọ̀ àti aṣọ ìlésẹ̀ àlùkò tí ó wà lára àwọn ọba Mídíánì àti lí àìka ẹ̀wọ̀n tí ó wà lé ọrùn ìbákasí ẹ̀wọ̀n. Gídéónì sì fi ṣe ẹ̀wù éfódù kan, ó sì fi sí ìlú rẹ̀ ní Ófrà. Gbogbo Ísírẹ́lì sì ṣe àgbèrè tọ̀ ọ́ lẹ́yìn níbẹ̀, ó sì wá di ìdẹkùn fún Gídéónì àti fún ilé rẹ̀. Bẹ́ẹ̀ ni a sì tẹ orí Mídíánì bá níwájú àwọn ọmọ Ísírẹ́lì, wọn kò sì gbé orí wọn sókè mọ́. Ilẹ̀ náà sì sinmi ní 40 ọdún ní ọjọ́ Gídéónì. Jerubbaali ọmọ Joaṣi sì lọ, ó sì ń gbé ilé rẹ̀. Gídéónì sì ní 70 ọmọkùnrin tí ó bí fún ara rẹ̀ nítorí pé ó lé obìnrin púpọ̀. Àlè rẹ̀ tí ó wà ní Ṣékémù òun pẹ̀lú bí ọmọkùnrin kan fún un, orúkọ ẹni tí à ń pè ní Abimeleki. Gídéónì ọmọ Joaṣi sì kú lé ọjọ́ ogbó, a sì sìn sí ibojì Joaṣi bàbá rẹ̀ ní Ófrà ti àwọn Abieseri. Ó sì ṣe lójú kan náà tí Gídéónì kú, lé àwọn ọmọ Ísírẹ́lì padà, wọ́n sì ṣe panṣágà tọ̀ Báálímù lọ, wọ́n sì fi Báálí-Bérítì ṣe òrìṣà wọn. Àwọn ọmọ Ísírẹ́lì kò sì rántí Olúwa Ọlọ́run wọn, ẹni tí ó gbà wọ́n lọ́wọ́ gbogbo àwọn ọ̀tá wọn ní ìhà gbogbo. Bẹ́ẹ̀ ni wọn kò sì ṣe oore fún ilé Jerubbaali tí í ṣe Gídéónì, gẹ́gẹ́ bí gbogbo ire tí ó ti ṣe fún Ísírẹ́lì.